ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa ìbílẹ̀ Yorùbá TV náà ni mo ti ń kí káàbọ̀. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà ìbílẹ̀ Yorùbá TV náà ni láti máa mú fún fídíò wá fún ìgbádùn ní ọlọ́kan òjọ̀kan. Gẹ́gẹ́ bí ẹ tún ṣe mọ̀ pé kó tó di pé a mú fún fídíò wá fún ìgbádùn yín, a máa kọ́kọ́ ka àwọn ìròyìn èyí tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà sí ní etí. A tún ti dé láti ka àwọn kókó inú ìwé ìròyìn èyí tí ó jẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọ̀sẹ̀ yìí sí ní etí. Ìròyìn tí yóò tẹ̀ mí lọ́wọ́ èyí tó jẹ́ ìròyìn yájóyájó náà ni Gbénga Daniel darapọ̀ mọ́ ẹgbẹ́ APC. Gómìnà ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ Ọ̀túnba Gbénga Daniel náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí, ọ̀rìn ará àdúgbò. Nínú ìwé kan tó gbé jáde èyí tó fọwọ́ sí ló ti sọ pé gbogbo ẹ̀yin ọ̀rẹ́ àti alábàáṣepọ̀ mi, mo tọrọ àforíjì pé n kò tètè sọ fún yín pé èmi náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Èyí tí ó yẹ kí ẹ̀yin náà máa fura pé mo lè ṣe bẹ́ẹ̀ nítorí àtìlẹ́yìn mi fún gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún lásìkò ètò ìdìbò tó kọjá. Ó ti pẹ́ tí àwọn èèyàn ti yọ mí lẹ́nu pé kí n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ṣùgbọ́n gbogbo nǹkan gba ọ̀nà míì láàrin wákàtí méjìdínláàádọ́ta pẹ̀lú bí alága ẹgbẹ́ APC ṣe sọ pé òun fẹ́ ṣàbẹ̀wò sọ́dọ̀ mi ní asọ̀lúdẹ̀rọ̀ pẹ̀lú àwọn gómìnà ẹgbẹ́ náà mẹ́ta ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí. Bí eléyìí ṣe ń lọ lọ́wọ́ náà ni gómìnà Dàpọ̀ Abíọ́dún sọ pé òun fẹ́ ṣe àbẹ̀wò sọ́dọ̀ mi lónìí. Bẹ́ẹ̀ ni àwọn gómìnà kan náà tún paramọ́ láti ṣàbẹ̀wò sọ́dọ̀ mi lónìí kan náà. Ohun tí èyí túmọ̀ sí ni pé gbogbo wọn ti ń mú mi. Mo sì wòye pé níṣe ló yẹ kí n tètè sọ fún yín kí ìròyìn náà tó kàn yín létí. Mo dúpẹ́ fún gbogbo àgbọ́yé yín, Ọ̀túnba Gbénga Daniel àwọn náà ni wọ́n sọ bẹ́ẹ̀. Bí gómìnà tẹ́lẹ̀ náà ṣe kọ̀wé tó fi síta nìyí. Ìwé ìròyìn Aláròyé sì gbọ́ pé gbogbo ètò tó ti ń tò láti rí pé gómìnà tẹ́lẹ̀ náà forúkọ sílẹ̀ nínú ẹgbẹ́ APC kí ètò náà kó tó kásẹ̀ nílẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà yìí. Bí ìròyìn yájóyájó náà bó ṣe lọ náà ni ẹ jẹ́ tuntun ka ìwé ìròyìn míì sí ní etí, ẹ máa bá mi ká lọ. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tó tún tẹ̀lé lọ́wọ́ òun náà ni ó sọ wípé àwọn agbébọn ya bo iléèwé ìjọba ìyẹn ní Niger. Wọ́n pa ọmọléèwé kan, wọ́n sì jí tíṣà àti àwọn tó kù wọ́n jí wọn gbé lọ. Ẹ jẹ́ kí n sáré ka ìròyìn náà sí ní etí. Àwọn jàǹdùkú agbébọn ti ṣàkọlù sí iléèwé ìjọba ìyẹn Government Science College tó wà ní agbègbè Kagara ní ìjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger. Wọ́n yìnbọn pa ọmọléèwé kan, wọ́n sì jí àwọn ọmọléèwé tó kù àtàwọn tíṣà wọn gbé sálọ. Mọ́jú ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà wáyé. Wọ́n ní nǹkan bíi aago méjì ọ̀gànjọ́ òru tọ́wọ́ ti pa tí ẹsẹ̀ ti pa òun náà ni ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní irú aṣọ iléèwé ìyẹn uniform táwọn akẹ́kọ̀ọ́ náà wọ̀ làwọn agbébọn náà wọ̀. Èyí ni kò jẹ́ kí àwọn tí wọ́n rí wọn kí wọ́n fura wípé iṣẹ́ láabi òun ni wọ́n fẹ́ lọ hù. Benjamin Doma ni wọ́n pe orúkọ màjèsí ọmọ iléèwé tí wọ́n dá ẹ̀mí rẹ̀ ní ibùdó ọ̀hún. Wọ́n sì fipá já géètì ọgbà táwọn olùkọ́ iléèwé náà ń gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn. Wọ́n kó gbogbo wọn wọ inú igbó lọ. Àjọ akọ̀ròyìn ilẹ̀ wa ìyẹn náà tó jẹ́ ká gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí sọ pé títí di báyìí kò tí ì ṣeéṣe láti sọ pàtó iye èèyàn tí wọ́n jí gbé àti iye ọmọ iléèwé tọ́rọ̀ náà kàn. Sẹ́nétọ̀ tẹ́lẹ̀ kan láti apá òkè ọya ìyẹn Sẹ́nétọ̀ Shehu Sani fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó sọ lórí àtẹ ayélujára ìyẹn Twitter rẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó lóun ṣẹ̀ṣẹ̀ bá ọ̀gá àgbà ìyẹn principal iléèwé náà sọ̀rọ̀ lórí aago tán ni. Ó ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún un. Sani ní ọ̀kan lára iléèwé tóun lọ nígbà tí òun wà lọ́mọdé níléèwé ọ̀hún. Àwọn agbófinró kò tí ì sọ̀rọ̀ sórí ìṣẹ̀lẹ̀ yìí títí di ìròyìn tó fi jáde. Ẹ jẹ́ kí n tún ka ìròyìn tí ó tún kàn sí ní etí kí Ọlọ́run bá mi kí ó bá wa dá ogun àjínigbé ní orílẹ̀-èdè wa dúró, torí pé ó ti wá ṣe kíni, ó ti sú ọmọdé, ó dẹ̀ ti sú àgbà, torí pé kò wá sí ìfọ̀kànbalẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà mọ́. Ẹ jẹ́ kí n ka ìròyìn tí ó kàn sí ní etí. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tí màá fi káàdì abala tí a wà yìí òun náà ló sọ pé nítorí ẹ̀sùn àgbèrè Ọlátúnjí gún ìyàwó ẹ̀ pa lówódé Ẹ̀gbá. Ẹ máa bá mi káwọ́ bí mo ṣe máa ka ìròyìn náà sí ní etí. Àwọn àtẹ̀jíṣẹ́ tó jọmọ́ ọ̀rọ̀ ìfẹ́ tí baálé ilé kan ọ̀gbẹ́ni Ṣóbọlá Ọlátúnjí lóun rí lórí fóònù ìyàwó òun tó sì jẹ́ pé àlè ló ń fi àwọn àtẹ̀jíṣẹ́ náà ránṣẹ́ sí ló fà á
tóun pẹ̀lú ìyàwó náà ìyẹn Momudat Shobola fi bẹ̀rẹ̀ ìjà lọ́jọ́ 3 oṣù kejì yìí lọ́kọ bá fi ọ̀bẹ gún ìyàwó ẹ̀ lẹ́yìn lóbìnrin náà bá dágbére fún ayé pé ó dìgbò ṣe ká Ọlọ́run ṣàánú fún wa. 20 ọdún sẹ́yìn làwọn èèyàn yìí ti fẹ́ ara wọn gẹ́gẹ́ bí alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìyẹn DSP Abímbọ́lá Oyèyẹmí ṣe wí, wọ́n sì ti bí ọmọ 3 fún ara wọn ká. Lórí ikú Momudat yìí, bàbá rẹ̀ ìyẹn Alhaji Ambali Yunusa ló lọ fẹjọ́ sùn ní tẹ̀sán ọlọ́pàá ìyẹn ní Ìwọ́de Ẹ̀gbá pé ọmọ òun àti ọkọ rẹ̀ jà, ọkùnrin náà sì ti gún un lọ́bẹ lẹ́yìn. Àwọn ọlọ́pàá sáré débẹ̀, wọ́n mú Ọlátúnjí ẹni ọdún 56 wọ́n sì gbé ìyàwó ẹ̀ lọ sí ọsibítù, ṣùgbọ́n níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ló ti dágbére fún ayé pé ó dìgbò ṣe. ẹni ọdún 38 ni Momudat tó dágbére fáyé yìí. Nígbà tó ṣe àlàyé ohun tó ṣẹlẹ̀ fáwọn ọlọ́pàá, Ọlátúnjí sọ pé òun fura sí ìyàwó òun pé ó yan àlè nítorí àwọn àtẹ̀jíṣẹ́ tó máa ń rí lórí fóònù rẹ̀ tó sì ní í ṣe pẹ̀lú ìfẹ́ sí ni. Ó ní lọ́jọ́ Sátidé tí wàhálà ṣẹlẹ̀ yìí, òun kò lójú pé ó yan àlè ni. Òun béèrè lọ́wọ́ ẹ̀ pàtó, ọ̀rọ̀ náà ló di gbọmi sí omi òtó láàrin àwọn méjèèjì tó di pé ikú ló padà jásí fún ìyàwó arákùnrin ọ̀hún. Mọ́ṣúárì ni Momudat wà báyìí lọ́sibítù Ọlábísí Ọ̀nàbànjọ tó wà ní Ṣàgámù. Ọkọ rẹ̀ wà lẹ́ka tí wọ́n ti ń gbọ́ ẹjọ́ àwọn apààyàn. Ibẹ̀ ni yóò gbà dé ilé ẹjọ́ báwọn ọlọ́pàá bí wọ́n ṣe wí. Ọ̀rọ̀ rí aládùúgbò, ẹ̀kọ́ kan ni eléyìí jẹ́ fún èmi àti inú ìgbéyàwó tí a bá wà tí ó bá sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀. Kò sí nǹkan tó burú jù tí a bá dágbére fún irú ìgbéyàwó bẹ́ẹ̀ pé ó dìgbò ṣe, torí pé kí àwọn ọmọ wa kí wọ́n má di ọmọ ọlọ́mọ. Ó ní agbára, Ọlọ́run bá mi kó ṣàánú. Fọ́nrán fídíò tí a máa wò báyìí òun náà ni ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé ní ìlú Ògùn State pé kí ni nǹkan tí àwọn èèyàn ìyẹn àwọn aráàlú àti àwọn Fúlàní kí ni wọ́n lè ṣe láti lè fi dẹ́kun ìwà ìbàjẹ́ tí àwọn Fúlàní kan tí wọ́n hù sí àwa ọmọ káàárọ̀ oòjíire. Sẹ́ríkì Fúlàní kan rí níbi tí ó ti ṣe àlàyé àwọn kan tí wọ́n lè àti ìgbésẹ̀ tí wọ́n lè ṣe láti lè fi dẹ́kun ìwà ìbàjẹ́ yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tí ẹ̀ ń darapọ̀ mọ́ Ìbílẹ̀ Yorùbá TV, abẹ̀yìn arọ yín pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa yẹn Ìbílẹ̀ Yorùbá TV. Tẹ́ bá wa subscribe tán, ẹ bá click lórí bell notification icon lè máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan òjọ̀kan. Ẹ jẹ́ kí n máa fi èyí dágbére fún yín náà. Lágbára Ọlọ́run ọba mi, tó bá tún di ọjọ́ mi ọjọ́ rí, á tún padà wá sórí ètò. Èmi náà máa bá ẹ̀yin náà lèmi náà máa bá aláṣẹ Ọlọ́run bá mi nǹkan ní ṣe èmi náà. Thank you very much. God bless you. Bye bye. Ó dàbọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Wọ́n á fún wọn ní information because a ti gbà yí pé PCRC àwọn náà ní resource jù ibi tí information bá ti wà fún àwọn ìjọba wa fún àwọn agbófinró but lapses wà lórí yẹn ajẹ́ká tún yẹn ṣe. 2, a gbọ́dọ̀ expand this very meeting for our stakeholders ní 1 hoteliers, 2 CDAs. Àwọn CDAs yìí àwọn criminals náà sọ ìwọ̀n ọ̀dà màálù tó bá jẹ́ òtọ́ ọ̀rọ̀ nìkan ká bára ọ̀sùn náà wọn kì í dá màálù káàkiri. Ìgboro náà ti ń gbé ìgboro náà ti máa plan nǹkan tó fẹ́ ṣe náà ti máa lọ sínú igbó. The only thing tó mú wọn lọ sínú igbó ni pé tó bá ti kidnap èèyàn wọ́n ti mọ̀ tèrè wọ́n á gbé lọ sínú igbó wọ́n lọ hide ẹ̀ síbẹ̀. Tó bá lè ti gbowó tó ti fẹ́ nìyẹn tàbí tó ti pa nìyẹn owó tó bá ti gbà yẹn inú ìgboro náà padà sí hòtẹ́ẹ̀lì ló máa wà. Ibẹ̀ náà ti máa mú bíẹ̀ ibẹ̀ náà ti máa mú obìnrin tó ti máa bá sùn tó ti máa ṣe gbogbo ẹ̀. Wọ́n á jẹ́ fat la fẹ́ bára wọn sọ ká bára wọn sọ fat. Fúlàní tó ń dẹran káàkiri criminals wà nù wọn. Gbogbo criminals tó bá wà nù wọn wọn kì í dúró tẹran wọn wọn á fẹ́ràn lẹ̀ mi lè sọ pé mi ò lè exonerate wọn wọn á fẹ́ràn lẹ̀ wọn á lọ sí ìgboro wọn á lọ jayé tó bá lè jayé tán tó bá ti gbowó wọn á lọ sí ọjà wọn á lọ ra màálù wọn á kó wá sínú màálù wọn sínú agbo wọn á dẹ̀ máa sin màálù wọn ẹ lè ẹ fà mọ̀ wípé wọ́n ṣe crime ní tó bá mú crime wá sí ẹgbẹ́ Fúlàní nínú igbó àjẹ́ wípé wọ́n ti kidnap èèyàn wọ́n ti hide sílẹ̀. Ẹ jẹ́ ká mú àwọn stakeholders mọ́ra ká sanitize wọn. When you are in your hotel tó bá ti rí èèyàn tó náwó anyhow you must make an investigation. Ẹnì kan ló sọ pé in foreign countries àwọn arúgbó wọn á ní information tó wà gba àwọn ọlọ́pàá tó wà ti bá we should do the same here. Tá a bá rí èèyàn kan tó náwó anyhow we need to investigate him. Báwo ló ṣe lówó ẹ̀ ẹni bá ti lówó dáadáa kò lè máa ná ẹni dáadáa. Bọ̀ nípa pé ká lè kéré ká lè ta ọtí ká lè ṣe nǹkan káàrí fẹ́ sọ̀rọ̀ kẹ́ni ẹ̀ lè máa wà bẹ́ẹ̀ landlord tó bá ti di pé tenant ẹ̀ lójoojúmọ́ tó bá ti jáde tó bá ti mú owó wá bàbá mo ti rẹran ẹgbà ẹ fi ṣe bẹ̀ kò ní fẹ́ béèrè wípé báwo ni Fúlàní ìṣèjúbọ́ láti lè dúkùú láti láti fi kan
tí Sẹ́ríkì onímọ̀ tí wàhálà bá wá dé tó bá wá mu ló ṣe máa pe Sẹ́ríkì pé kí Sẹ́ríkì lọ sí police ìjọba lọ bẹ́ẹ̀lẹ̀. Àwọn Sẹ́ríkì kọ̀ọ̀kan náà wà because fact finding they are aid and abetting lórí àwọn criminals but ẹ jẹ́ ká expand this very big pẹ̀lú àwọn critical stakeholders tó kù láti lè ní àjọṣepọ̀ ìdánmọ́rán láàrin wa CDS hoteliers gbogbo social areas sábà ti mọ̀ wípé ọkọ̀ wà ní same ọba náà kò ṣe tẹ̀ ní criminal kan lọ kọ́lé sí tó wà there for the past 15 years tó ti ń lọ tó ti ń bọ̀ tó dẹ̀ ti ṣe nǹkan àgbàtọwọ́ tẹ̀. Then àwọn ọlọ́pàá wa náà tàbí àwọn judges wa ẹ̀ka sọ fact colleague mi sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n á mú criminal wọ́n á mú lọ sọ́dọ̀ ọlọ́pàá gbìyànjú á gbé lọ court tó bá ti dé court àwọn olóko wà bẹ́ẹ̀ tàbí Sẹ́ríkì kan tàbí ẹnì kankan á lọ á dúró tí wọ́n mú ni tí wọ́n bá ń bẹ̀ ni tí wọ́n bówó lọ́wọ́ ẹ̀ tó bá ti lówó lọ́wọ́ wọ́n á withdraw owó nínú account ẹ̀ wọ́n á ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe wọ́n á fi sílẹ̀ á tún padà. The next thing ni pé ẹni tó wà náà àwọn tó ń mú target ni wọ́n pa Alhaji Oro was one of our member ìyẹn ti Alhaji Oro member candidate ó fẹ́ contest ní January 2020 wọ́n kidnap ẹ̀ wọ́n dẹ̀ gbé lọ sínú igbó Ìgbòha wọ́n ní ṣe corruption òun ẹ̀sìn wọ́n bá wa a ní kó wá bẹ́ẹ̀lì wa olóòní bẹ́ẹ̀lì wa pé criminal ni wa wọ́n ti mú wa wọ́n ti gbé wa lọ àti lọ́dún 4 years àti padà wà lẹ́nu ìwọ́n náà ti gbọ́ wa báyìí ó fẹ́ contest àwọn kan náà tún wà náà àwọn tó pè wọ́n wípé máa yẹ má jẹ́ kó jáde tó bá jáde òun ló máa win election bíi ẹtí àwọn wọ́n dẹ̀ yìnbọn fọ́ orí ẹ̀ wọ́n lẹ́yìn ọ̀nà máa 4 million òun àti treasurer ti ní ẹtí àlà Fúlàní ìyẹn wà níwò yẹn òun náà jẹun papọ̀ ìyẹn ti rí lókè padà sí sọ́kútó sí ojú kó ẹ̀rọ kúrò nígbà. So these are àwọn nǹkan yìí tá a bá jókòó ní òbí tá a bá ti ń lọ ṣe very good relationship tá a ti jọ ọjọ́ dàpọ̀ aṣọ ìdíbòsọ tí mo sọ pé mi ò sọ lánàá tá a bá gbé àwọn àti mo sọ yìí wọ́n á sọ pé yes I call them because I love this country and I love Southwest I love being in a country I was born in Southwest whatever the government saw possibility mo sọ I told the Jigawa state governor and the Kebbi state governor I am not going anywhere. If you come, help us talk to your colleagues that they should call us so that they will hear our own voice. Yes, kini kan sai ba bi lejo tun lo. Fulani, mo fẹ́ ká mọ̀ kini kan. Few nínú wa locally. Lórí ọ̀rọ̀ information tá sọ ká máa lọ sórí radio ká máa sọ̀rọ̀. Mo àwọn èèyàn wa wọn ní access. Ìbẹ̀rù wà. Ẹlòmí tó bá lè sọ̀rọ̀ tó bá lè lọ sórí radio we are very few. Ilé ṣe gbogbo event la máa ń sáré bẹ́ẹ̀ pé ká lọ sọ lórí rédíò ìtẹ́ sọ pé wọ́n mú àwọn èèyàn kan ní Ọ̀ṣun state wọ́n mú Ìbìrà méjì wọ́n mú Yorùbá mọ́ wọn àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ pé ká lọ sọ lórí rédíò ó ní no for the peace of the country please ẹ jẹ́ kí àwọn agbófinró kọ́ ṣe iṣẹ́ wọn nǹkan àwọn mọ̀ ní wípé káàdì lè pẹ̀lú àwọn community leaders wa ká máa sọ fún we are please robbing people registration is good ìyẹn ti àlà wọ́n gbìyànjú lórí tí mo láti ṣe registration wọ́n ṣe so I think kí n bá fọ̀rọ̀ àtúndì àwọn èèyàn kan fẹ́ sọ̀rọ̀ thank you very much àwọn ọmọdé mo ní stock yìí láti fún wa àwọn akéde àti àwọn my number is 080 37 11 92 34 37 080 37 11 9234. Name Mohammed Kabir. Venezuela Chabanese Chalani Southwest. I'm still Fulani here. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ baálẹ̀ the CRC service donation speech. A kú ìjókòó èlò ní àkọ́kọ́ náà èmi ní ṣífà àdìyẹ Ọdẹ́yìnká baálẹ̀ ìlú ní bàbá láti Ọbáfẹ́mi Owódé tí mo jẹ́ PRO Ọbáfẹ́mi Owódé traditional council balẹ̀ ní abẹ́ alága mi Jamiu Ìṣọlọ́lá baálẹ̀ àṣìṣe a kí ẹ̀yin bàbá tẹ organize kìíní àwọn bàbá ní
díẹ̀ kò tó nínú iṣẹ́ oníyànjú àfi kó ṣe dáadáa. Gbogbo àwítúnwí tó wà ní ọ̀rọ̀ yìí gbogbo aláti rí pé tí àpẹẹrẹ bá ti jáde kò lè kó nǹkan kan mọ́. Tí àpẹẹrẹ bá ti jáde kò lè kó nǹkan kan mọ́. Wọ́n dẹ̀ ní ajáde àpẹẹrẹ oníṣẹ́ ṣe lẹ́bù. Ṣẹ̀rí pé kò ṣe sọnù. Ẹ̀yin bàbá tó tó ṣe bí òwe o. Ó ní pé oníwà ti sọ ẹlẹ́yìn ti sọ. Ìdójú ń bẹ̀ àti bàbá tó ti nígbà tí bàbá kan lo sẹ́rù tó ń wà ní agbo Yorùbá tó ń kọ̀wé tó mọ biography Yorùbá. Kò sí tó bàjẹ́ ń bẹ̀. Bàbá yìí mo rí ọ̀dà yẹn pé mo ti rí bàbá yìí nínú tẹ́lẹ̀ dáadé tó ń sọ̀rọ̀ ní Ondo State kìíní wọn Sẹ́ríkì Fúlàní yẹn. Wọ́n ṣe bóòdù láti sọ̀rọ̀ náà yìí. Gbogbo ọmọ ní jagun lójú yẹn kí ẹ jókòó èyí bàbá. Gẹ́gẹ́ bí nǹkan tí Alhaji wa sọ, mo rò pé incident kan tó ṣẹlẹ̀ nígbà kan sọ̀rọ̀ ọlọ́dẹ yẹn kò ṣẹ̀yìn bàbá Gonzalo náà. Ẹkùn Ọbáfẹ́mi Owódé ló ti ṣẹlẹ̀ lọ́nà Ṣìún. So ẹnìkan kì í jáwàdé, ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́. Ẹ jọ̀ọ́ kí àwọn ìjọba wa bá wa ṣe kinní yìí ní ti lógún olóbìnrin. Kájọ gbárùkù tì í. Bàbá Sẹ́ríkì Fúlàní ó sọ tiẹ̀, Sẹ́ríkì Haúsá sọ tiẹ̀, kò sẹ́ni kankan tó lè rojọ́ mọ́ rẹ̀ o. Ṣé ó ti yé yín bàbá? Kò sẹ́ni tó lè rojọ́ mọ́ rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní má kókó mi dọ́nà ìjọ kan là á kọ̀. Ṣé bàbá Sẹ́ríkì la fẹ́ kọ̀ fún? Tá a bá níta ló fẹ́ ẹran jẹko, Yorùbá kọ́ ló fẹ́ ẹran jẹko. Yorùbá lẹ́ran lọ́dọ̀ Fúlàní. Tí Yorùbá yẹn bá wá lẹ́ran lọ́dọ̀ Fúlàní, ṣé bí Fúlàní mọ Yorùbá yẹn tó kẹ́ran fún un tó gbà sí gẹ́gẹ́ bí Alhaji wa ṣe sọ, wọ́n sọ tí wọ́n neutralize ẹ̀. Nísìnyí gbogbo ìkírí ìbò ṣe ẹwò tí wọ́n bá da ẹran láti agbègbè yẹn ní Gbárimọ́lẹ̀ láti ọmọdé òlù náà ti máa da ẹran cross sílé ìwòrò, wọ́n máa da ẹran yẹn wọ́n máa dà wá jáde sí dé waterman which is wọ́n bá dédé waterman yẹn ìkọ̀kan ṣẹlẹ̀ tí mo kọ́ máa cross ẹnìkan ọlọ́bẹ̀ ní máa gbà lọ jáde sílé ìwòrò tí bá gbàdé pẹ̀lú gbọ́nà yóò ti bá mo wá pàdé ìwọ wá yìí nísìnyí bí ìwọ ṣe ń ṣe yìí ṣé wọ́n ṣe ẹni tó kó ẹran fún ẹ ẹran yẹn tó bí 100 o ẹni tó kó ẹran fún ẹ tó sọ fún ẹ wípé kó o ya ilẹ̀ yẹn akóyanganyangàn báyìí nìyẹn sáà ní abẹ́ màálù yẹn gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ yìí ẹrù tó wà lábẹ́